Kò sẹ́nikẹ́ni tí ń bẹ lókè èèpẹ̀ tí kò ní jẹ́ Ọlọ́run nípè lọ́jọ́ kan, nítorí wípé gbogbo wa pátápátá la dájọ́ ikú. Ẹ káàbọ̀ sórí ìkànnì yìí. Mo rọ̀ ọ́ tó bá ṣe ń darapọ̀ mọ́ ìkànnì yìí fún ìgbà àkọ́kọ́. Ìkànnì Lovers Arenas TV ni ìkànnì tí ó já sí. Mo bẹ̀ ọ́, bá mi subscribe sí, like ẹ̀, wo ẹ̀gbẹ́ rẹ̀ ohun, ó ra mi aago kan níbẹ̀ tí àwọn olóyìnbó ń pè ní notification bell. Mo bẹ̀ ọ́, bá mi tẹ̀. Tó bá ti tẹ̀ yóò gbé option mẹ́ta kan wá, èyí tí ń bẹ lókè ohun tí ń ṣe option all a lí àti lí. Òun ni kò bá mi tẹ̀. Tó bá ti tẹ̀ tán yọ̀ǹda rẹ̀, ó ń láǹfààní láti máa wo àwọn ètò wa bó bá ṣe ń jáde. Gbogbo ọmọ ilẹ̀ káàárọ̀ oòjíire, gbogbo ọmọ ilẹ̀ Yorùbá pátápátá, mo kí gbogbo wa wípé àkó ara fẹ́ra kò, àkó tẹni rere tó lọ, ká ní mò ń pe orí rẹ̀. Oníwàásù àgbáyé ni tí gbogbo wa mọ̀ pátápátá nílé àti lóko, ọ̀gbẹ́ni Muyideen Tijani Bello, tí ń ṣe oníwàásù àgbáyé, ẹni tó máa ń fọ̀rọ̀ bá tọmọdé tàgbà wí, kódà yóò fọ̀rọ̀ bá olówó wí àti mẹ̀kúnnù àti omidan àti ọmọdé, kódà kí ọjọ́ ìgbàlagbà, pàápàá jùlọ àwọn ìjọba wa. Ó máa ń fi ọ̀rọ̀ bá wọn wí láti fi bá wọn sọ èyí tí ń jẹ́ òótọ́ ọ̀rọ̀. Ẹni yìí ló fayé sílẹ̀, ìyẹn lówùúrọ̀ yìí. Gbogbo ọmọ Yorùbá pátápátá níbẹ̀, gbogbo àwọn Mùsùlùmí, kódà àwọn Kìrìsìtẹ́nì àtàwọn ẹlẹ́sìn àbáláyé, gbogbo wọn pátá wọn bẹ nínú fídíò tí ẹ fẹ́ wò yìí. Gbogbo wọn pátápátá ló wá wo èèyàn rí, ẹni ire tó lọ. Ìwọ arákùnrin tàbí arábìnrin tó rò pé ilé ayé ó jẹ́ ilé ayé tó yẹ pé o lè lò bó bá ṣe wù ọ́. Rárá o, àlejò la jẹ́ nílé ayé. A ó padà sọ́dọ̀ Ọlọ́run, ìyẹn Ẹlẹ́dàá wa tó dá wa lọ́jọ́ kan. Ọ̀gbẹ́ni Muyideen Bello yìí, ó ti ṣe èyí tí Ọlọ́run alààyè, èyí tó rán. Ó sì ti sọ èyí tí ń jẹ́ òdodo ọ̀rọ̀ fún gbogbo àwọn ìjọba pátápátá. Mo lérò pé gbogbo àwọn ìjọba wọn á rí àwọn ọ̀rọ̀ ìkan àbí méjì dìmú nínú ọ̀rọ̀ tó sọ. Ní kò pẹ́, ẹ jẹ́ ká wo bí ó ṣe lọ. Gbogbo báwọn èèyàn ṣe lọ wò ó ní ilé ìwòsàn, nítorí pé àìsàn ráńpẹ́ kan ni bàbá ṣe kó tó fayé sílẹ̀. Ní kò pẹ́, ẹ jẹ́ ká wo fọ́nrán yìí ná. Ilé bàbá wa Sheikh Muyideen Ajani Bello, ilé bàbá náà ni a wà yìí. Inna lillahi wa inna ilayhi raji'un. N tó dájú ni pé ọ̀dọ̀ Ọlọ́run láti wá, ọ̀dọ̀ ẹ̀ náà la dẹ̀ padà sí.
ilé bàbá ní àkóbọ̀ ibẹ̀ la wà yìí. Sheikh Muyideen Ajani Bello, ọlọ́run ti pe bàbá sọ́dọ̀ láàárọ̀ yìí, ọlọ́run ti pe bàbá sọ́dọ̀ láàárọ̀ yìí, ibẹ̀ la wà yìí o. Ilé bàbá la wà yìí, ọlọ́run ti pe bàbá sọ́dọ̀ láàárọ̀ yìí. Ọlọ́run kó bá wa yọ́nú sí wọn, kó bá wa gba àbọ̀ wọn, kọ́lọ́run bá wa gba àbọ̀ wọn, kọ́lọ́run bá wa gba àbọ̀ wọn. Ilé bàbá Sheikh Muyideen Ajani Bello ní àkóbọ̀ ibẹ̀ la wà yìí. Ọlọ́run ti ní kí títán, ọlọ́run ti pe bàbá sọ́dọ̀ láàárọ̀ yìí o. Inna lillahi wa inna ilayhi raji'un. Ó dájú pé ọ̀dọ̀ ọlọ́run la ti wá, ọ̀dọ̀ ẹ̀ náà la dẹ̀ padà sí. Bàbá wa Sheikh Muyideen Ajani Bello, ọlọ́run ti pè wọ́n sọ́dọ̀. Ọ̀dọ̀ wọn la wà yìí. Ọ̀dọ̀ bàbá wa Sheikh Muyideen Ajani Bello, ọ̀dọ̀ wọn náà la wà yìí. Ọlọ́run ti ní kí bàbá ó mí ìmí ìkẹyìn láàárọ̀ yìí nílé wọn tó wà ní àkóbọ̀ la wà yìí.
ẹ lè lọ yìí dáadáa lọ́jọ́ wá wọ́n ní òun jẹ̀lé wọn wà. Ọlọ́run kó bá wa, bàbá jáde láyé ní ẹni ọdún 78 years. Wọ́n jáde láyé lẹ́ni ọdún 78 years. Bàbá Sheikh Muhyiddin Ajani Bello, tí wọ́n ṣiṣẹ́ takuntakun níbi kí a máa báni sọ̀rọ̀ Ọlọ́run. Bàbá náà ti lọ. Bí fídíò yìí bó ṣe rí gangan ni mo ṣe mú wá yìí fún yín. Tí ìrọ̀lẹ́ gbogbo bí wọ́n bá ṣe sin bàbá láǹfààní láti wò padà lórí ìkànnì yìí. Mo rọ̀ ọ́, má yí kúrò, ṣe ni kò dúró síbẹ̀. Òun ni kí o máa wò. Tó bá ṣe ń darapọ̀ mọ́ ìkànnì yìí lẹ́ẹ̀kan sí, mo rọ̀ ọ́, bá mi subscribe sí gbẹ̀gbẹ́ rẹ̀ ń ọ̀rọ̀ àmàgbò kan níbẹ̀ táwọn olóyìnbó ń pè ní notification bell. Mo bẹ̀ ọ́, bá mi tẹ̀, ó rí option, yóò gbé option mẹ́ta kan wá, èyí tí ń bẹ lókè pátápátá ọ̀hún tí ń ṣe option a lí àti lí tí ń ṣe option all. Òun ni kó bá mi tẹ̀. Tó bá ti tẹ̀ lẹ́ẹ̀kan, yọ̀ǹda rẹ̀. Ó láǹfààní láti máa wo
ìkànnì yìí bí ètò bá ṣe ń jáde. Orúkọ mi ò tí ì yí padà náà, Benjamin Olúwaṣẹ́gun Olúwapamílẹ́rìn, òun náà ló ń jábọ̀ fún ìkànnì Lovers Arenas TV. Ẹ ṣeun.